lórí ọ̀rọ̀ role model tó ń fa gbogbo rògbòdìyàn yìí bàbá ẹ gba ọpẹ́ wa lórí ọ̀rọ̀ role model tó ń fa wàhálà lórí social media bàbá ẹ ṣe kí ni ẹ gba ìyìn wa Solape àtọjọ́ tí fídíò àwọn Títí Ọ̀sán ní wà bí what the fuck is her name àti Esther yẹn ti jáde àtọjọ́ yẹn ló ti ń sunkún sórí I will explain some things to you tó jẹ́ pé tó bá ní làákàyè wàá mọ̀ pé àròkò làwọn yẹn fi sọ ibi gangan tó ṣe tiẹ̀ ni pé wọ́n ní ṣé irú ìwọ pé ìta ló máa rí irú ìwọ Solape tó máa sọ pé you are somebody's role model kọ̀rọ̀ yẹn ò yí ẹ torí pé lóṣù tí wọ́n ti wá fẹ́ o fẹ́ jà o fẹ́ máa pariwo bí ajá tó bugi jẹ you did not sit down and digest kí ni àwọn bíbú wọ̀nyí rí kan tó sọ pé o kì í ṣe role model gidi there are so many of you in that industry kí ló bá interview yẹn was a year ago now kí ló bá irú ọ̀rọ̀ yẹn wá tó fi wá jẹ́ pé ìwọ sórí fi ti kí Nkechi sílẹ̀ Nkechi a mọ̀ pé content ló ń create ìwọ àti Nkechi gan ẹ̀ sí ní level ẹ̀ jọ sí ní level kan náà a mọ̀ pé torí content but ìwọ kò tiẹ̀ yẹ kórúkọ ẹ̀ jáde inú kinní yẹn kí ni ọmọbìnrin yẹn máa rò ó sọ pé irú Lizzy yẹn ṣé a máa sọ pé èèyàn lè fi irú yẹn ṣe role model imagine kéèyàn máa fi irú Lizzy yẹn ṣe role model ó digest ọ̀rọ̀ yẹn ó kàn bọ́ síta ó kàn bẹ̀rẹ̀ sí ń sunkún ògbó bí ajá ni who is a role model what is a role model wo dictionary ẹ̀ kó wo nǹkan tó túmọ̀ sí it's not by kéèyàn máa pariwo lójoojúmọ́ kì í ṣe pé kì í ariwo ò ṣe ariwo kọ́ ni music kì í ṣe pé kéèyàn máa pariwo lójoojúmọ́ kì í ṣe pé kéèyàn máa tan live show some things you have to sit down and digest it if you cannot sit down and use your brain don't worry I will use mine and I will explain to you nǹkan tó fi jẹ́ kí ọ̀rọ̀ yẹn jáde torí kò yẹ kórúkọ ẹ̀ sínú irú nǹkan bẹ́ẹ̀ Lizzy you used to be people's role model o dey fall from that kini o fall kúrò ńbẹ̀ if you notice that most people lórí social media yìí rántí ni irú àwa yìí nǹkan tó rọ ẹ̀ fi máa ń dùn mí nìyẹn because mi ò fojú wò ẹ́ do you know how many people used to look up to you do you know even lórí fracas nígbà tó dé ojú yẹn náà ojú grace yẹn náà lọ fi gbé ẹ wípé ọmọdé yìí do you see how many speakers rally around you pé no ẹni yìí ẹ ti máa ṣe nǹkan kan fún kó tó mọ̀ pé lórí burúkú ni ẹ digest nǹkan táwọn girls yẹn sọ ó kàn wá you just prove them right again ó kàn wá ń gbó bí ajá ni o tún prove nǹkan tó sọ ọ́nù fídíò yẹn you prove them right pé you don't have any legacy ó ní ta ló máa ríru Lizzy yẹn tó máa sọ pé role model ni kí ló dé tí irú kíní yẹn fi máa jáde why you gbogbo nǹkan tó yẹ kó jókòó ṣé bó sọ pé o lọ́gbọ́n tó máa ṣòmọ̀ wàá document ẹ̀ ṣé mi nìkan mo wà bí kí ni mo ṣe kì í ṣe pé kó máa bú wọn kì í ṣe pé kó máa bú wọn wàá question pé kí ló dé tórúkọ mi fi jáde nínú irú nǹkan báyìí kò yẹ kórúkọ mi sí ńbẹ̀ báwo mo ṣe fẹ́ yọ orúkọ mi kúrò nínú irú nǹkan báyìí bó torí pé o ò gbọ́n kó kàn máa pariwo ni o ò ní làákàyè ta ló máa rí ẹ bó ṣe ń gbó bí ajá tó ń gbọ́mọ ṣépè tó ń sọ pé kí ọ̀tá ọmọ kú ta ló máa rí ẹ tó máa sọ pé òun fẹ́ fi ẹ ṣe role model no àrùn ojú kan náà ta ló máa ní gbogbo àwọn warriors yẹn èwo ló máa sọ pé òkè kó tẹ̀lé òun kó máa bọ̀ ọ́nú ilé àwọn
orí social media support náà social media support gan tó fi ń kéré òjò àti 2k tó máa ń fún wọn kò sínú wọn tó fẹ́ kí ilé ayé wọn dàbí ilé ayé tiẹ̀ àwọn yes nǹkan tó fi ṣẹlẹ̀ ní pé kò sí bó ṣe wá tó kò sí bó ṣe support ẹ tó at one point wọ́n máa ṣí lọ wo godmother kò sí bó ṣe gbèjẹ́ tó kò sí bó ṣe sọ pé kàn fi ọmọ mi ní Lizzy ṣe fẹ́ pa á ni wọ́n máa sá lọ ni because àwọn gan they will get to one point pé I must not be seen with this person Wade Bimpe for an example Adebimpe cannot be seen with you. That is why she dissociates herself from you. Because if you look at the context of what she say, she's not fighting anymore. Ta ló ń gbèjà, ta ló ń bájà. Her content and her page is all about you, supporting you, defending you, cursing people out because of you. At one point when they realize that àwọn ti gbé nǹkan dání, nǹkan táwọn fẹ́ ṣe lélẹ̀, they ṣe kí ni? They dissociate from you. Everybody at one point. Don't say, you are not, leave the message there, focus on the message, Solape. Kó understand context. Kí ló dé torúkọ ẹ fi jáde nírú nǹkan burúkú bẹ́ẹ̀. Kì í ṣe pé ìwọ nìkan ni worst person. In fact, gan Solape, orúkọ Ìjẹ̀ṣà gan ò ní jáde bọ̀ orúkọ tiẹ̀ máa jáde níbi torúkọ ẹ tún bàjẹ́ dé ju ti Ìjẹ̀ṣà lọ. Pẹ̀lú nǹkan tí Ìjẹ̀ṣà ṣe. There is a difference between èèyàn ṣe mistake ó ṣàṣì àti èèyàn intentionally ó ń ṣe nǹkan burúkú. Ìyàtọ̀ wà ńbẹ̀. Intentionally ní tiẹ̀ tí gbogbo ayé àrùn ojú kọ́ gbogbo ara lè rí ń sìn. Kì í ṣe role model gidi. You are not a role model for your children, for any child under you, workers, for colleagues, for anybody. Ṣé irú ẹ̀ náà máa wá bá pé kó advice èèyàn? Ìwọ tó jẹ́ pé gbogbo ayé ẹ̀ ogun ni. Òun jagun bí, wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́, tó rójútu ayé ẹ̀. Ìwọ làwọn èèyàn fẹ́ wá bá pé madam, tó ní tí wọ́n sọ pé èèyàn báyìí ló ń ṣe yín, èèyàn báyìí ló ń ṣe yín, ọjọ́ wo lẹ fẹ́ ṣe yẹn dà? Tó bá believe pé wọ́n ń ṣe ẹ́ náà ń ṣe ẹ́ o, mo máa sọ fáwọn èèyàn. Tó bá believe, in fact gan, àwọn ayé gan, they make us believe that wọ́n ń ṣe kíní kan, everybody is busy. Rí bí nǹkan ṣe wọ́n ni. Ṣé mo yẹ tó ń ta gas? Mọ bí nǹkan ṣe wọ́n. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ń pariwo. Ẹ wá wo bí nǹkan ṣe wọ́n ní bíbá yìí lọ. Kò sí ìlú tí ó affect gbogbo ìjà tán já yẹn. Iran àti Israel. Gbogbo ẹ̀ kò sí ìlú tí ó affect. Mọ bí nǹkan ṣe wọ́n. Nǹkan tí mo sọ nìyẹn pé you sit down, you think. Téèyàn bá wá bá ẹ, wàá máa sọ pé lágbájá ló ń ṣe ẹ́, tàmẹ̀dò ló ń ṣe ẹ́, wọn ò ní lè focus. Torí ìwọ fún ara ẹ gan, you are fighting spiritual battle that you don't know. Everything is a battle. Things that you can use your sense to solve. People are not patronizing you. Why? Wàá kígbe Ìyábọ̀ Òjó. Customer are running. What are you doing that customer are running? Wàá máa kígbe Ìyábọ̀ Òjó ló sọ wọn kọ́kọ́ máa wà. Kò sẹ́nibọ́dì tó máa rí ẹ bó ṣe ń ṣorí burúkú yẹn tó máa fẹ́ kọ́mọ ẹ̀ associate pẹ̀lú ẹ̀ náà. Kò sí nǹkan tó ń pè ní role model nìyẹn. Kò séèyàn tó máa rí ẹ bó ṣe ń ṣe. Bí aláìní làákàyè tó máa sọ pé ibẹ̀ gangan lòún fẹ́ mọ́mọ́ òun lọ. Àwọn warriors yẹn gan ò lè fọmọ wọn bá ẹ ṣeré. Àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ torí àtijẹ àti mu ni wọn ò ní choice pé ẹ ṣáàjà máa gbà. If they have a choice, they will leave. Wade Bimpe, for example, when she had the choice, she left.
Nobody wanted to be associated with you. They are just doing it for the time being and for the things they are getting. That is it. What is your legacy? Have you used your impact to help anybody? Yàtọ̀ sí Aliu. Aliu ń dẹ̀rẹ̀ torí pé ó fẹ́ wá ṣiṣẹ́ fún ẹ. Tó fẹ́ wá ja bátú ẹ̀ náà ni. Ṣé kìí ṣe bátú ẹ̀ ló ń jà sí? Have you done anything that is not selfish or is all about yourself? Ìwọ tó lọ gbọ́kọ lọ́kọ. For 7 months láti fi ìyàwó àtọmọ lẹ̀ sílé. No bill, no rent, no food. Ó dẹ̀ lọ, ó ń gbé inú ilé ẹ̀. Is that a good legacy? Solape. Ṣé ìyẹn náà fẹ́ sọ fún àwọn ọmọ? Ìwọ náà fẹ́ fi ṣe example fún àwọn ọmọ? Àbí ìwọ tó ń ṣépè ọmọ máa kú ọmọ mo ti ẹ̀ṣẹ̀ rí fídíò ẹ̀ mo ṣẹ̀ rí fídíò ẹ̀ kan tó ń trend wọ́n tún ti gbé wá again tó ṣe ní time tí rí Priscilla tó sọ pé this lover ọmọ ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ náwó tán ogun máa fẹ́ ran ẹ̀ yẹ̀pẹ̀ lẹ́nu ẹ̀ and you said you call yourself a role model for what? Focus on the message, leave the messenger. They did not lie. Buhari ẹ̀ kò tọ́ ni. Àwọn gẹ̀ẹ́sì yẹn ò parọ́ mọ́ yẹn. You are not even worthy to be a human. Ẹranko ni ẹ́. Ẹranko ìgbẹ́. Ẹranko ìgbẹ́ ni ẹ́. Not to talk of a role model. For who? So that àwọn ọmọ máa ṣépè bí eléyìí. Àwọn ọmọ máa join ẹ̀ wọ́n máa rí pé ó rí pé Aliu ó rí pé ó ṣọ́ọ̀kì ẹni ó rí Aliu. Àwọn ọmọ máa ní issue wọn ò ní lè resolve conflict wọ́n máa gbéra wọn ṣépè gbé ọmọ ara wọn ṣépè wọn ò ní realize pé okay èyí àtẹlẹ́ ìjà we can separate and everybody move their way. No, I have to come to social media and be lying on the person and be labeling the person and be defaming the person. Any issue that happen I'll be crying Ìyábọ̀ Òjó ni o Ìyábọ̀ Òjó ni o. Mọ bó ṣe ní conflict resolution. Àwọn ọmọ máa fi ẹ́ ṣe role model wọ́n máa ṣépè fọmọ àwọn èèyàn kan pé wọ́n máa kú tọmọtọmọ ni. Look at Aliu for example. Aliu pẹ̀lú gbogbo nonsense tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta. Èèyàn tó tún yẹ kó jáde kó gbé legacy ẹ̀ jáde wo nǹkan tó rí bó ṣe ń ranjú tó ń ṣépè pọ̀ mọ́ máa kú ara ẹ̀ náà ti kọ́. Adébímpé ò kì í ṣépè kò kí ń báyé èèyàn jẹ́. Adébímpé initiative is one of the best platform lórí social media. When she joined you ló ń sọ pé ọmọ kan máa ta ríǹgì jẹun. Lizzy, who is a role model? This is a very very fair question. Kí ló ń kọ́ látara ẹ̀? Kí ló ń kọ́ àwọn èèyàn? Kí ló ń mú jáde? Àwọn tó join ẹ̀ kí ló ń mú jáde? Wo Z-Dog bó ṣe ń defame Marijan just because ó ń gbé jà ẹ̀. Àwọn tó kọ́ṣẹ́ lọ́ndà ẹ̀ kí ló ń mú jáde? Ó wá ń sọkún pé wọ́n pè ẹ́ pé òkè ṣe you are not a role model. Wọ́n ò parọ́ mọ́ ẹ sórí ti gbẹ̀ yẹn. You are a terrible human being. Ìwọ tó gbé ọmọ ìyálé ẹ tó kó àwọn ọmọ wọn jáde best certificate wọn tó ń ṣépè fún wọn pẹ̀lú gbogbo orúkọ àbísọ wọn. Ṣé ìwọ ni role model? Do you know how many nonsense ọjọ́ tó bí Prince Rakim tó ń ṣépè fọ́tẹ̀ ìwọ ni role model? You must be mad. Sórí àwọn àtẹnu tó kóra wọn kiri yẹn wọn ò lè fi ọmọ tí wọ́n bẹ́ẹ̀ ṣeré àtijẹ àti mu ló lé wọn dọ́dọ̀ ẹ̀. It's peanut. Remove what you are giving them today. You will see how they will disappear into thin air. Owó ló fi ra gbogbo wọn náà. Àwọn warriors 2k tó wá mi. Ìwọ tó ní issue pẹ̀lú customer ẹ̀. Tó lè resolve ẹ̀. Kó má dórí social media. Tó sọ fún customer pé no refund. Tó tún wá ń gbé kinní. Tó ń fi ògùn ṣépè fún customer. Tó fi ògùn threaten customer. Ìwọ ni role model. So which aspect of your life ló dá láti emulate? Solape, which aspect? Aliu jáde, ó bẹ̀rẹ̀ sí ń ṣépè, ó bẹ̀rẹ̀ sí ń ṣe oríṣiríṣi. Even you yourself, you cannot take it. Pé kí ló dé?
ṣé mo rán iṣẹ́ tó lè ní. You had to come out to tell him. Ó dẹ̀ sọ pé ó tún bullshit yẹn ni nǹkan tó atara ẹ̀ ló ti kọ́. ṣé o mọ̀ pé téèyàn bá pè é pé nǹkan tó ń ṣe ti tó, you will bullshit the person. Ìgbà tí wọ́n pe Akeem Aliu jàre wípé nǹkan tó ń ṣe ti tó mi ò ránṣẹ́, he bullshit you. That is what they call a role model. Ṣorí ń pàtẹ́ those girls, they did not lie. Wọ́n parọ́ mọ́ ẹ̀ náà. Ìwọ ò kì í ṣe obìnrin gidi láwùjọ, ò kì í ṣe example gidi láwùjọ. Wo adúrú àwọn èèyàn tó ní sàkání, wo bí gbogbo wọn ṣe kí ni wọ́n ṣe fi ẹ́lẹ̀. O máa dúró àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ní. O rí bí gbogbo wọn ṣe fi ẹ́lẹ̀. Tó bá jẹ́ role model, ọjọ́ títí Jùmọ̀tá ṣẹlẹ̀ yẹn, Solape, àánú máa fọhùn, àwọn èèyàn máa dìde ní ọjọ́ yẹn, nu ọjà yẹn ni. But torí pé wọ́n ti rí ẹ bó ṣe ń ṣorí burúkú lórí social media. O rí pé wọ́n sọ pé bẹ́ẹ̀ ni o lè ní nínú Jùmọ̀tá. Nǹkan tó ṣe tó bá jẹ́ pé another celebrity ló ṣẹlẹ̀ sí nínú Jùmọ̀tá, kò ní tó yẹn o. It will be resolved. But oníkálukú rí bó ṣe ń ṣorí burúkú lórí social media. Ta gbogbo nǹkan tó ní tán ò fi ṣẹjọ́ tán. Ẹjọ́ olórí burúkú ìlò òró, ẹjọ́ kò gbọ́kàngbé. Wọ́n gbé Mr. Lawal. Kí ló ṣáyé Mr. Lawal àtàsánsán ni. Wọ́n ṣe death certificate. Ṣé kò kú sí ẹ lọ́wọ́ ni? Òkú ló gbé dání náà, kì í ṣọkọ. Òkú ló manage, torí mo gbọ́ tó ń sọ pé ó manage ẹ̀. Wípé ẹ máa manage ara yín. Of course ẹ máa manage ara yín náà. Kò gbóògùn jẹ sí ẹ lọ́wọ́ ni. No be you talk am, gbóògùn jẹ nínú ilé. Ìwọ ni role model. What led to that? Check yourself. It's a very, very simple thing. Simple, logical. Wọ́n bú ẹ, òótọ́ ọ̀rọ̀ ni, bọ́ ò fẹ́ gbọ́. You are not. O ń ṣe role model, o ní legacy, o ní anything, o ní platform, o ní anything tó fi contribute into the society. Àfẹ́pẹ́ orí burúkú tó ń ṣe kiri. You used to be, don't get it wrong, but you lost that. You used to be somebody. Ṣó mọ̀ bí àwọn èèyàn ṣe ń fojú wo Ṣadé Ọkọ̀yà. Level yẹn ló yẹ kó wà lọ́jọ́ tèmi o. You used to be somebody tí gbogbo ayé ń wò pé àtàtìgbà yẹn àwọn ò tí ì ní nǹkan kan nígbà táwa ti ń wo ẹ as role model. Solape, I keep telling myself ọjọ́ kan èmi náà lè afford the luxury lọ́dọ̀ woman. Lọ́jọ́ tèmi ó di èèyàn téèyàn ò tiẹ̀ gbọ́dọ̀ súnmọ́. Lọ́jọ́ tèmi, imagine looking up to you as a den pé àwọn eléyìí. Ṣó mọ̀ how many times tí mo wo Kòfó Tinubu ni. I see things being used there. I see every mọ́tò, see car, see house, see mansion, see everything. Bí láì Ọlọ́run bá ṣe bòbúrin náà lélẹ̀. Nǹkan tó ń pè ní role model nìyẹn nígbà yẹn. Lọ́jọ́ tèmi, mi ò fi tiẹ̀ tọrọ. Kò sí nǹkan tó ní tí mo lè fi tọrọ. Wá kẹ́yìn síta. Wọ́n sọ pé ò kí ń ṣe role model. Wọ́n parọ́ mọ́ ẹ náà. Wọ́n parọ́ mọ́ ẹ. Role model tó bá kó, you can be role model to the dog. Torí pé àkísà ló ń wọ̀, ìwọ ló ń káṣọ fún. You can be role model to all these warriors. Torí pé òun fún wọn lówó tó fi ń jẹun every month. Tó bá jẹ́ 20k ló ń send sí wọn. Of course they will be loyal. They are like a dog. Tó bá ti ju egun sí wọn, they will be loyal to you. But the reality, we both know, when through social media bá pa fírí, the reality will hit you deep inside your bone. And you will know pé
and you will know. Wọ́n parọ́ mọ́ ẹ o. Check yourself. Check your cycle. Ask yourself. If you're a good role model, Adébímpé ò lè fi ẹ́ lẹ̀ náà. Adébímpé fẹ́ lọ jó lórí ni. Ó mọ̀ pé ìwọ being associated with you, òun máa fi báyé ara òun jẹ́ ni. That is why she disclaimed herself from fighting your battle. If you're a role model, Adébímpé will be so proud to involve you. She will be so proud. Eléyìí ṣẹlẹ̀ of recent o. Mi ò sàwọn tó ti ṣẹlẹ̀ o. Wodayo, Amusa, she doesn't want to be associated. Only the way you do your things is not the same way. Sorry, go invite her. Wo àwọn tó kù, they don't want to be seen with you. Why? Because you will tarnish their image. Ó yẹ kó máa ẹ wo ẹ rí mi pẹ̀lú lágbájá yìí èèyàn lélẹ̀ nǹkan tó yẹ kó máa fi ẹ̀ ṣe nìyẹn pé kó máa fi ẹ̀ kọ́ bọ́dì ni. Why is everybody wọ́n àti Tọ́pẹ́ wọ́n ọjọ́ bẹ́ẹ̀ dé ẹ àti Tọ́pẹ́ gan ò fẹ́ kọrin because a role model àwọn èèyàn fẹ́ máa associate pẹ̀lú ẹ̀. But look at you. Àwọn èèyàn ń sá fún ẹ. Ibẹ̀ ló ti máa mọ̀ pé nǹkan táwọn ọmọ yẹn sọ wọ́n parọ́. Ó kàn ń japoró ni. Wọ́n parọ́. Ó kàn ń japoró ni. Wo ò tí ì rí nǹkan kan. Ó ṣe bẹ̀rẹ̀.